Aki gbogbo ẹ̀yin ojú tẹ̀ ń wò wá, aki jákèjádò káàkiri gbogbo àgbálá ayé. Ẹ máa wo ẹ̀gbẹ́ mi pé àgbà ọ̀jẹ̀ wo ló wà ní ẹ̀gbẹ́ mi. Àgbà ọ̀jẹ̀ ni wọ́n, torí pé ta bá ń sọ nípa ìṣẹ̀ṣe, gẹ́gẹ́ bí ohun tá a máa ń lò pé ìṣẹ̀ṣe làgbà. Ìṣẹ̀ṣe á gbé gbogbo wa láṣẹ ọba mi. Bàbá àkọ́kọ́ bá mi dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún gbogbo tó wò wá. Ẹ káàárọ̀ o gbogbo ilé, àdúrà wọ́n gbà o. Orúkọ tèmi ni Ẹ̀dẹ́dìran lóògùn Ẹ̀dẹ́. Orúkọ mi ò jù bá ń lọ. Bàbá bá mi Ẹ̀dẹ́dìran lóògùn ọdẹ àbí? Lóògùn Ẹ̀dẹ́. Lóògùn Ẹ̀dẹ́. Àwọn ilẹ̀ ń wò live and direct lórí ìkànnì. Gbogbo ẹ̀yin olólùfẹ́ tiwa, ẹ lọ máa subscribe sórí ìkànnì torí pé èyí tẹ́ gbọ́ láàárọ̀ yìí, gbẹ̀gẹ́dẹ́ ó gbiná, aláàrẹ̀ ó jàgbá, nǹkan ó gbé nǹkan hánu. Bẹ́ẹ̀ bá ṣe ń subscribe ẹ tún lọ máa ránṣẹ́ pé èèyàn wọn tí ò tí gbọ́ pé ètò tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ ìlà ń pè ní ìṣẹ̀ṣe làgbà. Bàbá, gẹ́gẹ́ bí nǹkan tí ó gbé wa dé ẹ̀dẹ́ yín láàárọ̀ yìí, kí là ń pè ní ìṣẹ̀ṣe gan? Ẹ ṣe olóòtú. Tá ń pè ní ẹjọ́ bá ń sọ̀rọ̀ sókè jẹ́. Tá ń pè ní ìṣẹ̀ṣe kò kọjá wípé wọ́n ní àtọlẹ̀dọ́lẹ̀ ń tàdán. Gbogbo àwọn arúnmọlẹ̀ tá a dé báláyé ni wọ́n ń pè ní ìṣẹ̀ṣe. A sì mọ̀ pé ìṣẹ̀ṣe làgbà tí Ọlọ́run kọ́kọ́ dá nígbésí ayé ni pé kó sì máa control kó tó wá dé pé gbogbo àwọn ẹ̀sìn yòókù wà ń dé. Nàbí sọ pé ìṣẹ̀ṣe làgbà. Ó ní pé òun ni ó kọ́kọ́ síwájú kó tó di pé àwọn ẹ̀sìn míì ṣẹ̀ṣẹ̀ wá ń dé bá wa. Bàbá ẹ pẹ́ fún wa láṣẹ ọba mi. Tá bá wá ní ká wò dáadáa, ta ni ò yẹ kó ṣe ìṣẹ̀ṣe? Ta ló yẹ kó ṣe ìṣẹ̀ṣe? Àwọn wo ló tọ́ sí, àwọn wo ni ò tọ́ sí? Sẹ́rí kò sẹ́ni tí ìṣẹ̀ṣe ọ̀tọ̀ sí o. Ẹgbẹ́ àlàyé tí mo ṣe síwájú wípé àtọlẹ̀dọ́lẹ̀ ń tàdán. Sẹ́rí ẹ̀sọ́ sálẹ̀ ní ìlú Ìbàdàn yìí lénìí. Àbí ká sọ pé lóòtú òjíire lónìí ẹ̀ Yorùbá. Lóòtú òjíire yìí o. Níwọ̀n àgbà tí wọ́n bí mi yìí, mo fẹ́ lè sọ pé èyí tí ìrọ̀dẹ̀ tí òṣò lóòsà. Tí ìbá kan ṣe pé wọ́n kàn ti àmọ̀rẹ́wọ́ bọ̀ tí wọ́n ṣe Ọlọ́run sì yẹ kó ríran kálukú wá parun lọ́jọ́ káwa mójútó gbà tá a lọ náà mí. Ẹni pé gbogbo wa ló yẹ ká ṣe ìṣẹ̀ṣe. Kò sẹ́ni tí ò wúlò fún, àdúrà là ń gbà. Bàbá tí bá ní kí n bèrè báyìí, ẹ jẹ́ ká wo ìṣẹ̀ṣe tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣé ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n tún ń ṣe lókè lóhùn lọ́dọ̀ àwọn òyìnbó? Ìpa aláwọ̀ funfun. Tó pọ̀ gan-an tí wọn ò lè má wá sínú ilé yìí. Láti wá ṣe ìṣẹ̀ṣe láwọn òyìnbó aláwọ̀ funfun. Fọ́tò kan lẹ̀ ń wò lọ́ọ̀kan tí mo náwó sí i. Ọ̀sẹ̀ joyè ni tá a fi joyè ní. Tí wọ́n jáwé lé olè ń wò lórí wọ́n máwòrán wa yẹn ìyára lé. Ọ̀sẹ̀ joyè tó wálé láti Brazil. Láti Brazil wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ láwọn yòókù rẹ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ bàbá ń sọdún ìwọ̀n lè má wálé. Ìyẹn ni pé àwọn náà ń ṣe ìṣẹ̀ṣe tó pọ̀ gan-an. tí mo fẹ́ mú. Bàbá, ìlú wo lẹ tẹ̀dó sí, ọmọ ìlú wo ni? Ẹ ṣe ìlú Ìbàdàn bíi ni o. Ọmọ Ìbàdàn ló yín? Ìbàdàn ni o. Ní ibo lágbolé yín nílùú Ìbàdàn? Agboolé wa nílùú Ìbàdàn níbi tí ó ti dàbí ìgbà pé a gbé òòṣà débi ọmọ Alàgbẹ́jà làwa. Alàgbẹ́jà yẹn nílùú Ìbàdàn tiwa. Ìgbà tí ìyá tó ní òòṣà yìí tó bẹ̀rẹ̀ sí ní gbòòrò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ síwájú nígbà yẹn ló establish ara ẹ̀ síbí yìí. Wọ́n ní wọ́n tẹ̀dó kalẹ̀ síbí gbogbo ìran aráàlú wa ń súnmọ́ lòkìkí fi búyọ. Ló bá tán. Bàbá, a máa rí yín bá láṣẹ bá mi. Ẹ jẹ́ kí n bèrè báyìí. Tá a bá wò káàkiri, a rí i pé àwọn kan sọ pé ìṣẹ̀ṣe. Pàápàá jùlọ, ẹ jẹ́ ká wo tá bá ní ká wo orí ìrun ilẹ̀ Yorùbá wa, a rí i pé ìṣẹ̀ṣe gangan lórí ìrun pàápàá fọmọ kóòtù òjíire. A rí i pé ìṣẹ̀ṣe ní orí ìrun bàbá ńlá òǹkàlùkù. Àmọ́ tá bá ní ká wò lóde òní, àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bí ń sìn wọ́n ti yà kúrò nílànà yẹn látara pé wọ́n ti gbẹ̀sìn lọ́tùn lósì. Ìmọ̀ràn wo lẹ lè gbà wọ́n? Ṣé rí wọ́n nítorí bá mọ bùsùn
bá tún bẹ̀ ṣe ọlọ́run bá tọ́lá tọ́lọ́run àti àwọn igba arúnmọlẹ̀ tọ́lọ́run fún rẹ̀ dá sílẹ̀ ayé má jẹ́ ká sọnù ká tó sọnù. à ń rí nínú àwọn tó yẹ pé wọ́n gbòòrò tó yẹ pé wọ́n jẹ́ pásítọ̀ ni o wọ́n jẹ́ wòlíì ni o tó yẹ pé kíní ò lè mọ ìyá sí wọn gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ síwájú. so ìgbà táwọn ọmọ bàbá ti fẹ́ ti àmọ̀rẹ́ wọ̀bọ̀ tí wọ́n kẹ́gbẹ́ káàkiri tí wọ́n ṣe káàkiri àwa nínú ìsìn àjẹká ṣépè àdúrà náà lẹ́ẹ̀rí ṣe ń ṣọ́ọ̀ṣì àdúrà náà làwa náà ṣe ìwúre náà ni omi la sì fi poró ná omi náà ni ọba kálukú wa ṣẹ́gun omi làwa ń sìn o. ìyẹn ni pé ìmọ̀ràn tẹ́ fẹ́ gbà wọ́n náà ni pé kí kálukú mójútó orírun rẹ̀ orírun ló ṣe pàtàkì torí mo yá síbi tó ń kó bẹ́ẹ̀ lómi at last bọ́bọ́ sá lọ gbígba mẹ́ẹ̀lì tó sá lọ tó sábọ̀ wọ́n tó sọ padà sọ fún pé bí orírun ẹ̀yẹn náà lọ ṣe nǹkan báyìí nílé yìí ni tó bá kan lóòótọ́ o tó bá kan lóòótọ́ o tí ó sì padà wá ṣe wọ́n pọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. bàbá ẹ jẹ́ kí n mú nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tán yìí pé tó bá kan lóòótọ́ ṣé àwọn kan wà tí wọn ò fòótọ́ ṣe ìṣẹ̀ṣe yìí. mi lè sọ wípé wọn ò fi òótọ́ ṣe mi sọ pé wọ́n ń fi òótọ́ ṣe ẹgbẹ́ tí wọ́n bá ń wájọ kò sí tí wọn ò lè fi fààyàn mọ́ra wọ́n fẹ́ máa kàǹfàṣe èèyàn wọ́n lè ní kinní kan ní igbá kan ní àwo kan kòkòkò kan but ìṣẹ́ńtà tiẹ̀ tí wọ́n sì fi bí nílé wọn ní kó mójútó kinní yìí tó fẹ́ lọ wẹ̀sẹ̀ ẹlẹ́sìn tèmi ń sọ nìyẹn o. bàbá ní sọtán ní sọtán ẹ jẹ́ kí n fi àwọn ìbéèrè ilé kí n kàn fi káàdì ọ̀rọ̀ tí òun àtijọ́ ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ látàárọ̀ yìí ẹ jẹ́ n fi lè fi máa fi káàdì ẹ̀ ẹ jẹ́ ká wo nínú àwọn ọ̀rọ̀ yín bẹ́ẹ̀ ṣe ń sọ bẹ́ẹ̀ ṣe ń mú ti fírèèfì àtàwọn elédè èbó ẹ̀ ń fi sáàrin ẹ̀ àná àwọn èèyàn gbàgbọ́ pé àwọn tó ń ṣèṣẹ̀ṣe àwọn ará abúlé àwọn ará oko ló ń ṣèṣẹ̀ṣe ẹ jẹ́ kí n kọ́kọ́ mú láti bí ìlú wo lẹ ti kàwé tí. ìlú Ìbàdàn bí mo ti kàwé mo kàwé ní UNA school ní Èkó Tẹ̀dó Ìyá Ọlọ́bẹ̀ ibẹ̀ mo ti jáde primary school after àgbà yẹn bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ àti ìyá mi wọ́n rán mi lọ sí Ìbàdàn City Academy tó jẹ́ mọ wọn. àwọn ìbò tẹ̀ ń fọ ẹ̀ àwọn ìbò yìí ó ń dùn gbọ́ létí ó dẹ̀ ń wà ní ìlànà ibi tó yẹ kẹ́ ẹ fi sí. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ìbàjẹ́ so bàbá ṣé lóòótọ́ ni pé àwọn ará abúlé nìkan ló ń ṣe ìṣẹ̀ṣe àbáwọn ará oko. kì í sára oko kì í sára abúlé. tẹ́lẹ̀ èbó ló ń dùn lẹ́nu tí. ẹ ṣeun ẹ gbọ́ wípé mo sọ̀rọ̀ kan síwájú lẹ́ẹ̀kan pé làgbẹ́jà ní abúlé tẹ́ bá rí ọkọ ìyá tó ní ọsùn yìí tẹ́ bá rí aba rẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n gbà tí orí ọba wa tó ń bọ̀ lẹ́yìn ìṣe ó wá establish ara rẹ̀ sígboro. tí wọ́n fi wá tẹ̀dọ̀ síbi nílùú Ìbàdàn ti wà yìí. ní là ń jẹ lọ́wọ́ yìí o. bàbá ní ọ̀rọ̀ kan sí kejì ẹ bá ń gba gbogbo àwọn ọmọ Nàìjíríà pàápàá jùlọ ní gbogbo orígun mẹ́rin àgbáyé tí wọ́n ti ń wò wá ẹ bá mi gbà wọ́n níyànjú láàrin ìṣẹ́jú kan. ẹ ṣé o gbogbo ìlú lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ẹ rí à ń sọ wípé ìṣẹ̀ǹsì làgbà ìṣẹ̀ǹsì làgbà kò sẹ́ni tí ó jí tó ṣépè fún yàn àdúrà náà la fi ń gbà Ọlọ́run náà sì lọ́ba lọ́sẹ̀dá oníkálukú lọ́sẹ̀dá ewé lọ́sẹ̀dá egbò lọ́sẹ̀dá omi so ọ̀nà tí kálukú ń gbé yà lọ yàtọ̀ Ọlọ́run bá tọ́lá tọ́lọ́run kó fọ́ Ọlọ́run bá kan náà là ń bọ Ọlọ́run kan náà ló ní gbogbo ẹ̀ Ọlọ́run ló ní gbogbo ẹ̀ bí mo ṣe nǹkan ní ìsinsìnyí bá fún mi Ọlọ́run ó jẹ ọgbọ́n ọlá o torí bàbá mi kọ́ ló dá ewé nǹkan ló dá egbò ṣùgbọ́n ó ń fi bí ìgbà tí sábàbí àlùjánu Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run làwa náà òjíṣẹ́ Ọlọ́run tọ́lọ́run bá ti ní ẹgbàá yóò sì ṣiṣẹ́ yóò sì rí bẹ́ẹ̀ náà ni so ti yẹ yín so kò jù bá ń lọ ẹ jẹ́ kálukú mọ́nà tí bá ń sìn kó mú gírí ká sì ṣe kókó lọ́nà ẹ̀tọ́. kádẹ́gbà fọlọ́run ìpọ́lọ́run lọ́ba. bàbá ẹ wo ẹ̀yin olólùfẹ́ tiwa ètò ṣì ń tẹ̀síwájú àmọ́ lórí ètò ìṣẹ̀ṣe làgbà náà la ṣì wà bàbá lẹ́ẹ̀kan sí ẹ bá mi dárúkọ yín fáwọn ará rẹ̀. orúkọ mi ni olóyè lóògùn ẹ̀dẹ́dìran afọbajẹ orúkọ tèmi ni. kó tó di pé ẹ dìde ńlẹ̀ pátápátá yálà àwọn kan fẹ́ pé yìí àwọn ẹlòmíì fẹ́ wọn rọ́mọ bí ẹlòmíì ní oríṣiríṣi tó ń bọ́n kálukú fíra ṣé àyè wà pé bóyá wọ́n lè
ẹ lè fi àdírẹ́sì yín sílẹ̀ àbí kẹ́ ẹ fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín sílẹ̀ ṣáàyè wà. àyè wà dáadáa. ẹ kọ́kọ́ bá mi fi ẹ̀rọ àdírẹ́sì ibi tí wọ́n lè gbà rí. ibi tí ọ̀nà tẹ́ lè gbà rí mi tẹ́ bá ti pe fóònù nọ́mbà 09029148093. ẹ bá ń múlẹ̀ nǹkan sí. 090 090 29 14 80 93. ẹ̀yin olólùfẹ́ tiwa ire o.